sára lára mi ni torí bá tí mo wà lára dáadí tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ bàbá Sheikh Usama mo wá nífẹ̀ẹ́ wọn látàrí mi náà wá ń pèrà mi ní Talhatu Abdullahi Al-Azhari ọ̀kan náà afáwà kó mi sí dára wá ní kí o kúnlẹ̀ pé o bàjẹ́ so màwọn tó ń pè ní Al-Azhari wọ́n ní màwọn wọ́n ní tó bá ti lè mọ̀ kẹ́kọ̀ọ́ gbọ́nà máa jẹ́ òkọ̀ yìí àtijọ́ ẹ̀ wọ́n mójútó ló bá ọ̀bíyà wọ́n ń káwó gbẹ̀ àwọn gan kana sababan litalqibi bi hadha al-ism al-Azhari tó bẹ́ẹ̀ lómi sọ pé ẹ̀mí wọ́n sọ̀rọ̀ àhàdìsì kan wọ́n tó wá fa àhàdìsì kan sí àwọn Azhari kò sí Azhari pé ọmọ Azhari o mo ti ń jẹ́ Azhari tó wá láti Nàìjíríà ni máa ń sì mí gbọ́ o kí ni àfọwọ́sánmọ̀ sọ pé mashhadun wọ́n ní fa inni la yahduruni mashhadun min mashahid al-jalal wal-'azamati wan-nubl يحضرني مشهد لا يفارق ذاكرتي ولا يفارق خيالي من التقاء الأكابر رأيت هذا المشهد في الأقدمين ورأيته قد تحقق في المعاصرين مشهد شيخ الإسلام الإمام الجليل عز الدين بن عبد السلام سلطان العلماء وبارع الملوك إذ جلس يوما في مجلس واحد مع الإمام الجليل المحدث الكبير شيخ الحديث في زمنه على الإطلاق أما دي ما الله أما في أفو سامر أما ينسو بي kíni wàhálà rẹ̀ wọ́n sì ń pè Al-Azhari mo ní Al-Azhari tán pè mí ìyìn tí wá sí mísọ́ ti jẹ́ Al-Azhari nínú nǹkan tí ó ta sára lára mi ni torí bá tí mo wà lára dáadí tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ bàbá Sheikh Usama mo wá nífẹ̀ẹ́ wọn látàrí mi náà wá ń pèrà mi ní Talhatu Abdullahi Al-Azhari ọ̀kan náà afáwà kó mi sí dára wá ní kí o kúnlẹ̀ pé o bàjẹ́ so màwọn tó ń pè ní Al-Azhari wọ́n ní màwọn wọ́n ní tó bá ti lè mọ̀ kẹ́kọ̀ọ́ gbọ́nà máa jẹ́ òkọ̀ yìí àtijọ́ ẹ̀ wọ́n mójútó ló bá ọ̀bíyà wọ́n ń káwó gbẹ̀ àwọn gan kana sababan litalqibi bi hadha al-ism al-Azhari tó bẹ́ẹ̀ lómi sọ pé ẹ̀mí wọ́n sọ̀rọ̀ àhàdìsì kan wọ́n tó wá fa àhàdìsì kan sí àwọn Azhari kò sí Azhari pé ọmọ Azhari o mo ti ń jẹ́ Azhari tó wá láti Nàìjíríà ni máa ń sì mí gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ ayé sọ fún bàbá mọ̀dún mọ́ká ìsọ kéré kan ẹ má dira yín pẹ̀lú kòlíyà ṣẹ̀ríà bí mo ṣe wáyé nísìnyí sínú kòlíyà lọ́gà ìsìn kòlíyà ṣẹ̀ríà ìsìn usuluddin sáyẹ́nsì wọn ṣe ní Azhari ìsìn bẹ́ẹ̀ ìsìn kankan gbogbo ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń kọ́ mọ́ sọ ó kéré náà ẹ̀ ń tẹ́ ń ṣe lọ́gà bí i ní Azhari yẹn gẹ̀ẹ́ tájọ jòkó tájọ fìgbà yàní èmi máa sọ pé ẹ̀yàn máa tẹ́ǹsí ló ga àjọmọ̀ jìyàn náà lórí ẹ̀ ẹ̀yẹ́ tẹ́ǹsí ṣẹ̀rí àjọmọ̀ jìyàn lórí ẹ̀ so gbogbo ilé ìkó sí pé ẹ̀yàn fi ń ṣe fàárí tí ó bá kí ṣe wípé ẹ̀hẹ́ so ìyẹn máa pọ́n ọ̀bẹ kó lè mú ni ìyẹn máa pọ́n ọ̀bẹ kó lè ṣe kíni kó lè mú sábà bí Azhari hùn so kò wá sí kankan tó fà ju wípé albarka èyí tí Ọlọ́run ní kárí lára àwọn àgbàlagbà